Ṣé rí fídíò tí mo fẹ́ ṣe ó máa dàbí kó wà comedy, kò dẹ̀ comedy kankan. Reality ni mo fẹ́ sọ lọ́sàn. Like mo ń gbọ́ fìrìfìrì kan lọ́wọ́ báyìí lórí EMMANUEL. Austin ni mo fẹ́ call out. Ọba níbo ni àṣírí ilẹ̀ gbàṣí ọwọ́ ta lè fàṣírí sí? Ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí ní ṣàṣírí lágbàdo yẹn tèmi ò ṣé mi ò sí nílé mọ́ ni? Bó tẹ̀ jẹ́ pé ó tójọ́ mẹ́ta táwa wà nù kámẹ́rà. Àmọ́ ṣé ìgbà ìwáṣẹ̀ yẹn. Ẹ̀yin èèyàn wa, actress yìí òun náà ti call out to EMMANUEL lórí ọ̀rọ̀ tó ń jẹ́ àràn-ìràn lórí íńtánẹ́ẹ̀tì pẹ̀lú ìtẹ̀lẹ̀ àti sídí tó ní wípé Austin ní àwọn àṣírí lọ́wọ́ òun. Ọ̀rọ̀ náà ni arábìnrin yìí ó pe EMMANUEL fún wípé kóun dá sí. Èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Gbogbo wa rìn káàkiri yẹn ṣáwọn ìtàn kan wà táwa yìí ò mọ̀ rárá ni. Cause last time I check àgbàdo náà ni gbogbo wa ti grow up. Last time I checked ọba náà ni biggest producer nígbà tá à ń sọ sẹ́yìn yìí. Ọba ṣé èsè pé ẹ ti gbé gbálé èèyàn lórí? Torí èmi ètò ẹ̀ tí mo bí tí mo ti fẹ́ kọ́ mi sọ̀rọ̀ yìí. Ẹ̀yin ọ̀gá yẹn fẹ́ dorí olúwa rẹ̀ lọ́tùn lósì. Now kí ni kọ́lọ̀ nǹkan tẹ́ ẹ ṣe tètè jẹ́wọ́ fèmí kí ni mo ṣe fẹ́ defend. Torí mò ń gbọ́ pọ́n sọ pé àṣírí yín kan ń bọ̀ ń ta. Austin wàá dá jẹ́wọ́ fèmí. Abẹ́ ẹ̀ wá gba pátá tẹ́ ẹ̀ dágbére fáwa tó kù ni. Torí nǹkan tí mo rí tó lè ṣẹlẹ̀ náà àbí kí ló tún lè ṣẹlẹ̀ ọba? Sẹ́yìn gan ti digest ẹ̀ ń bí ẹ wà ṣé èsè pé ẹ gba pátá táwa tó kú ó mọ̀. Ẹ dákun ṣé tọ̀rẹ́ méjì bá ń jà ọ̀rẹ́ méjì tó bá ń jà só kàn wá sá. Ẹ má mà já tútù dé sàlẹ̀ kòkó gbogbo wa. Gbogbo wa lámọ̀ ní páàsì àmọ́ páàsì wa àgbébọn rí àbí bò wá ni. Bí mo ṣe ń ka gbogbo kínní lọ́tùn lósì mi níbo lọ́ba tún já sí báyìí. Àtúntì ń gbọ́ pọ̀ ọba náà tún ní sítórì ẹ̀ tún ní nǹkan tó wà ní kọ́nà ọba kíní ìsàlẹ̀ ní ẹ̀fẹ̀ fi dáràn tí mi ò mọ̀ sí. Kíní ìsàlẹ̀ ní ó fẹ́ fà wàdà. Ẹ jẹ́ tètè jẹ́wọ́ báyìí. Tàbí kẹ́ ẹ gbẹ́nu dákẹ́ tàbí kẹ́ ẹ ṣàlàyé fún mi. Ṣé ẹ rí àwọn nǹkan kan wà ẹ já gbáwàdà tí ká sọ reality news. Àwọn nǹkan kan wà tó yẹ pé a máa ń ṣe bóyá kí n sọ pé tá a bá ti padà ní láárí wọ́nranwọ̀nran máa fẹ́ wàrà wa especially àwọn obìnrin. Kíní yẹn máa ń ṣẹlẹ̀ náà sóbìnrin mi o tó yẹ